mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi. Mo tún ti dé lónìí. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú àjálẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo adúláwọ̀ pátápátá àti jákèjádò gbogbo àgbáyé, mo kí gbogbo yín. Ẹ kú bẹ́lẹ́dùn àti pé orí. Ọ̀rọ̀ ilé iṣẹ́ tá à ń pè ní Nàìjíríà, òun ló tún gbé mi wá ta lónìí. Gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá pátápátá jákèjádò gbogbo àgbáyé, ẹ ní bá wọn kúkú òjijì. Gbogbo wàhálà àti ìdààmú tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà, kò ní kàn wá, kò sì ní gba ẹ̀mí wa kó tó di pé a gba òmìnira wa nílẹ̀ Yorùbá. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣebí wọ́n sọ pé wọ́n erókò ebi ní títì ni. Àti erókò ebi o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe kan wà tó jẹ́ pé wọ́n máa ń pa látijọ́, tó jẹ́ pé kò ṣiṣẹ́ mọ́ nísìn, pàápàá jùlọ kò lè ṣiṣẹ́ fún iléeṣẹ́ Nàìjíríà. Ẹ̀yin olólùfẹ́ mi, ṣé ẹ mọ̀ pé àìkíyèsára lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ Nàìjíríà ó lè gbẹ̀mí èèyàn, ó lè ránni lọ sọ́run àjàǹtẹ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò yìí. Ṣé ẹ mọ̀ pé mo sọ nínú prógráàmù mi kan, mo ní wọ́n padà jáde, èmi náà ó sì gbìyànjú, wọ́n ṣèwádìí irúkú tó pa ọmọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò yìí tí wọ́n ń pè ní Gabriel Ọlánrewájú. Ṣé ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mélòó kan sẹ́yìn la gbọ́ pé ọlọ́rẹ̀ẹ́ jà, ọlọ́rẹ̀ẹ́ figagbága pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ kan nílùú Ghana. Àmọ́ gbà tó débẹ̀ ńkọ́ o, tí wọ́n dórí irin tí wọ́n ń pè ní ríǹgì, wọ́n ń jà lọ́wọ́, kódà wọn ò tí ì pọ́ǹṣì ara wọn pọ̀. Ọmọkùnrin ọ̀hún gàn ṣe gàṣàgàṣà lọ sẹ́yìn, ó sì ṣubú lulẹ̀, ó sì gbẹ́mìí mì, ó ta tẹ́rù ń pa. Ní tí ó sì yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. A sì mọ̀ pé irú ikú tó pa ọmọkùnrin yìí yóò ní bó ṣe jẹ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wádìí ẹ̀. Ní tèmi gan sọ gbẹ̀yìn ni pé wọ́n ní àwọn Ghana police tí ń ṣèwádìí lórí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà sì ń ṣèwádìí lórí ẹ̀ pé irú ikú wo ló wá pa ọmọkùnrin yìí tó dédé ṣe bẹ́ẹ̀ tó ṣubú lulẹ̀ tó sì kú, ó collapse bí àṣà àwọn ilé ìbò. Ó lágbára o. Àmọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí tá a ṣe àti tí gbogbo àwọn olólùfẹ́ náà ṣe, tí kóòṣì tó mú lọ náà tó sọ, àti kóòṣì ẹ̀ gangan tí ń bẹ ńlé tí ò lọ ní tó sọ, àti tí àwọn tó jẹ́ akẹgbẹ́ wọn ní Ghana tí wọ́n sọ, àti wọn bá ìwádìí táwa náà ṣe, a rí pé ọ̀rọ̀ iléeṣẹ́ tá à ń pè ní Nàìjíríà ló pa ọmọkùnrin yìí. Wọ́n yànnà náà fún yín. Bí n bá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹ̀yin ẹ bèrè ẹni kí n kérú ẹ̀ wá, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọ́n kó fún yín. Ọ̀rọ̀ ìjọba iléeṣẹ́ Nàìjíríà ń ló ṣekú pa ọ̀dọ́mọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò tá à ń pe orúkọ rẹ̀ ní Gabriel Ọlánrewájú tó dédé ṣubú lulẹ̀ lójú ìjà ní orílẹ̀-èdè Ghana tí ó sì ṣe bẹ́ẹ̀ tó jáde láyé. Ìwádìí àti ìtọpinpin wá fi hàn pé àìní owó lọ́wọ́, gbèsè àti ìgbìyànjú láti mú owó délé fún ìyá, aya àti àwọn ọmọ pẹ̀lú ẹbí, ará àti ọ̀rẹ́ ń ló ṣokùnfà ikú òjijì ọmọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò náà. Ṣé ẹ sì mọ̀ pé ṣànmọ́nù tí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ iléeṣẹ́ tá à ń pè ní Nàìjíríà iná ń lọ fa gbogbo eléyìí. Ẹ bá mi ká lọ o, bọ́rọ̀ náà ṣe lọ nìyí. Orílẹ̀-èdè Ghana fi àrídájú rẹ̀ síta wípé ọjọ́ Ẹtì tá à ń pè lọ́jọ́ Friday ni ìjà náà yóò wáyé. Ṣùgbọ́n kí ìjà tó wáyé láàrin àwọn akẹgbẹ́ méjì, wọ́n ní láti ṣe àyẹ̀wò àwọn méjèèjì nípa ṣíṣe òdiwọ̀n wọn, bóyá wọ́n kúnjú òṣùwọ̀n tàbí bẹ́ẹ̀ kọ́. Léyìí táwọn eléèbó ń pè ní weight wọn. Wọ́n sì ṣe léyìí fáwọn méjèèjì ní ọjọ́bọ̀, ọjọ́ Thursday, a day before. Torí ọjọ́ Friday tí wọ́n ń pè lọ́jọ́ Ẹtì gangan ọ̀ni wọ́n mú lọ́jọ́ ọjà. Ṣùgbọ́n wọ́n rí i pé ìwọ̀n ọmọkùnrin yìí Gabriel Ọlánrewájú kò kúnjú òṣùwọ̀n tó láti bá akẹgbẹ́ rẹ̀ náà jà. Wọ́n sì sọ fún èyí lórílẹ̀-èdè Ghana.
wọ́n jẹ́ kó mọ̀ pé ẹni tó fẹ́ bá jà yìí ó kójú òṣùwọ̀n ju ọ lọ. Mo rò pé nípa wéètì wọ́n ti mọ bí àwọn méjèèjì ṣe jẹ́, wọ́n sì sọ fún wọn bí wọ́n bá fẹ́ lọ rèé kojú ìjà bá wọn. Ó ní àwọn training, àwọn exercise kan tó yẹ kí wọ́n ti ṣe nílé kí wọ́n tó kúrò. Bóyá òun ò ṣe, ṣùgbọ́n wọ́n tẹ̀síwájú fún un, wọ́n láyé yékéyéké, wọ́n sì sọ fún un pé pẹ̀lú condition àti ipò tó wà yìí o, bọ́ ọ bá lè gera torí pé o ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, o sì ti wà ní Ghana already, ọ̀la gangan sì nìjà, wọ́n ti mọ́jọ́ ọjà, ọ̀la ní bó láṣẹ wáyẹ̀ ọ̀dà ńgbà náà. Bọ́ ọ bá lè múra dáadáa, bọ́ ọ bá lè jáwé olúborí, tó o lè bá èkejì ẹ fà á, tó o lè ṣẹ́gun rẹ̀, ọ̀dà owó tá a fẹ́ fún ọ á fi $500 kún owó tá a fún ọ. Ọlọ́wọ́ ń tiẹ̀ kéré wípé kí wọ́n fi kún, àmọ́ nígbà tí wọ́n ń lọ lórí àríyànjiyàn wọn, ọgbà kámú ó ní rárá, òun ò kúkú jà mọ́ ńgbà náà, ẹ jẹ́ kóun ó kúkú padà lọlé. Ṣé ẹ sì mọ̀ pé wọn ò lè lọ kán mọ́ lọ pẹ̀lú kòsí wọn náà, nítorí wọ́n ṣáta káà fún wọn láti orílẹ̀-èdè Nàìjíríà ni, kì í ṣe flight ni wọ́n gbé, káà ló gbé wọn wá láti Nàìjíríà wá síbẹ̀, àwọn Ghana náà wọ́n sanwó ẹ̀. Àmọ́ ńgbà tí ó wá sọ pé òun ò lè gbowó náà, ó kéré kí wọ́n fi kún, ọ̀dà ńgbà náà nígbà ó bá dìgbà míì á tún máa pàdé. Wọ́n sì gbéra, wọ́n padà sí Nàìjíríà èyún lọ́jọ́ Thursday ọ̀hún. Àmọ́ nínú ìrìn àjò wọn, nígbà tí wọ́n ń lọ lọ́nà, Aflao ni wọ́n gbà kọjá. Aflao tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni bọ́dà Ghana àti Togo. Nígbà wọ́n bá cross sí Lomé, tí wọ́n cross sí Togo, wọ́n ń dorí kọ̀nà Nàìjíríà nù. Àmọ́ wọ́n nígbà tí wọ́n dé ìlú tá à ń pè láflao, ìlú bọ́dà Ghana, tí wọ́n dópin Ghana, tí wọ́n ó ti cross sí Lomé ní Togo, ọmọkùnrin ọ̀hún ní kí wọ́n dúró ná. Ó ronú títí, ó kọjú sí kòsí ẹ̀ tó wọ́n jọ wá. Ó ní ẹ dákun, mo jẹ àwọn gbèsè kan sílé, mo nílò àwọn owó kan nílé. Ìtìjú ni ó jẹ́ fún mi nígbà mo ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, tí mo struggle, tí mo hustle wá sí Ghana. Nígbà ó bá wá di pé mo tún padà sílé, ẹ dákun, kí ni wọ́n fi kó? Aya ń bẹ ńlé, ọmọ ń bẹ ńlé, kò sówó kankan lọ́wọ́ òun. Òun sanwó wá sí Ghana, òun ó sì tún sanwó padà sórílẹ̀‐èdè Nàìjíríà. Kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé bóun ṣe wà yìí, bóun bá tiẹ̀ délé, ẹ má jẹ́ ń tàn yín, kò sí ní táyà fẹ́ jẹ, kò sí ní tọ́mọ fẹ́ jẹ. Odidi abẹ̀ṣẹ́kù bí òjò, tó sì jẹ́ pé ó ti wíìnì ọ̀pọ̀lọpọ̀ tọ́námẹ́ǹtì, tí sì ń jà fún orílẹ̀-èdè ẹ̀, tí ń jà fún bí tẹ́ ẹ pè lórílẹ̀-èdè ní Nàìjíríà, tí ń jà fún ilẹ̀ baba ńlá baba tó bí lọ́mọ, tí sì ń jà fún ilẹ̀ adúláwọ̀, tí ń represent Nàìjíríà. Òun lè bí ń pa nílùú Èkó, ebi ń pa ayé, ebi ń pọ̀ ọmọ. Wọ́n sì sọ pé bàbá tó bí lọ́mọ gan, wàhálà June 12 ni bàbá ẹ̀ bá lọ. Ẹ dákun, ẹ wo bí tẹ́ ẹ pè lórílẹ̀‐èdè. Ọmọkùnrin yìí náà ò lè lọ lé o, àyàfi kóun padà, kóun lọ rèé gba owó ọ̀hún bẹ́ẹ̀. Olódùmarè yóò sì jẹ́ kóun jáwé olúborí. Kò sí ẹdún òkè, ó wọlé pé ìlà fẹ́ ṣe, mi náà ò sì lówó tí mo lè fún ọ, àbí mo lè fún aya àtọmọ rẹ. Ọ̀dà bọ́ bá rò bẹ́ẹ̀, ẹlẹ́dàá ìyá rẹ ó tì wá lẹ́yìn o, ẹlẹ́dàá bàbá rẹ ó tì wá lẹ́yìn. Ó mú fóònù fúnra ẹ̀, èyún Gabriel Ọlárewájú, ó sì pe àwọn tí wọ́n kò lọ́dọ̀ wọn ní Ghana. Hello, $500 yún, ẹ dákun, wọ́n gbà bẹ́ẹ̀, ẹ jẹ́ máa bọ̀. Àwọn yóò sì ní kò burú, wọ́n sì tọ́nù padà ń bẹ̀. Wọ́n padà sí Accra ní àárín ìgboro Ghana. Nígbà wọ́n débẹ̀ kíákíá, wọ́n ti sáré fìjà sí ọjọ́ kejì pàápàá, ọjọ́ tí wọ́n mú náà ni. Ẹni tí ò capable, tí ò ṣe ń tó yẹ kó ṣe, torí pé wọ́n sọ pé jà òun gan tẹ́lẹ̀ inú oṣù karùn-ún ló yẹ kó bọ́ sí. Ó níye gbèdéke ìgbà tí wọ́n máa ń fún wọn pé ẹ lọ rèé máa jẹ tírénì o, ẹni jà báyìí níbi báyìí lórílẹ̀‐èdè báyìí, àwọn náà ti lọ rèé máa jẹ tírénì. Torí pé nínú àwọn fọ́nrán kan tá a wò níta, kò sí ẹ̀ gangan tí ń kò sí ẹ̀ láti ilẹ̀ ń bẹ ńlé, kò sí ẹ̀ sọ̀rọ̀ jáde, kò sí ẹ̀ ní ọlọ láì jẹ́ kó ń mọ̀ ni. Ó lóun sọ fúnra òun pé
ibi tó ti fẹ́ lọ rèé jà yìí ọjọ́ tí wọ́n fún ọ ti kúrú jù, bí oṣù kan kò tó oṣù kan gan ni wọ́n sáré pé ọ̀pẹ kọ́ wá jà ọ sì fẹ́ lọ, torí pé ó kéré tán wọ́n gbọ́dọ̀ fún yín lóṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ ti máa jẹ training, ẹ ti máa ó náwọn nǹkan tó yẹ kí wọ́n ó ṣe, ọ láwọn irin tó yẹ kí wọ́n máa gbé tí wọ́n ó fi múra lẹ̀, tí wọ́n ó fi fíìtì bí àṣà àwọn ilé ìbò, àmọ́ kò ṣe léyìí. Òun náà sì ní nítorí owó òun ló ṣe gbogbo ohun tó ṣe, kò yẹ kó gbà pé òun fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀. Ó yẹ kó sọ pé kó máa lọ ní bọ́ bá tà kò àwọn ó ṣe, bọ́ bá tà àyè kan òun ó ṣe ní tó yẹ kó òun ó ṣe, ní tó yẹ kó ṣe nù. Àmọ́ nítorí pé nìyí nídìí owó orílẹ̀-èdè ilẹ̀ ń pe Nàìjíríà. Ẹ dákun láti ìgbà tọ́rọ̀ yìí gan ti ṣẹlẹ̀, kí làwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí ni wọ́n ń ṣe? Kí ni wọ́n ń ṣe sọ́rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Àti ìgbọ́ nǹkan kan o. Bọ́ bá jẹ́ pé ibi tẹ́ ń pè lórílẹ̀-èdè Nàìjíríà bá dáa ni, ọmọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò yìí kò mọ̀ ní kúkú òjijì báyìí. Ṣé ẹ mọ̀ pé ògo ńlá náà ló tún ti wọgbó lórílẹ̀-èdè Nàìjíríà yìí? A tún gbọ́ gan pé lọ́jọ́ kejì abẹ̀ṣẹ́kù bí òjò kan tó tún jọmọ Nàìjíríà náà tún fayé lẹ̀, ṣùgbọ́n a sì ń ṣèwádìí ìyún lọ́wọ́. Bọ́mọkùnrin yìí ọ̀bá jẹ gbèsè sílé, bọ́ bá jẹ́ pé olówó lákàntì tẹ́lẹ̀ ni, ẹ má jẹ́ ń tàn yìí, irú ikú tó mọ́mọkùnrin yìí lọ kò ní mú lọ bẹ́ẹ̀. Kó lódùmarè ọba kó dákun kó bá wa tẹ sáfẹ́fẹ́ rere o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ọmọ Yorùbá lọmọkùnrin yìí, ẹ dákun o, ẹ jẹ́ ká ṣe tó yẹ ká ṣe. Ẹ bá já pè fómìnira wa ká tètè gbòmìnira wa, ẹ má jà fẹnu sí o. Ṣé ẹ mọ̀ pé yàtọ̀ sí pé irú àwọn eléyìí gan ń ṣẹlẹ̀, ogun ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Gbogbo 55 camps àwọn Fúlàní tí ń bẹ ní ilẹ̀ Yorùbá, gbogbo wọn ti jí gìrì, wọn ti dìde o. Gbogbo ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá, ẹ bá jẹ́ káwa náà jí gìrì o. Gbogbo ẹ̀yin security lóríṣiríṣi, ẹ̀yin Àmọ̀tẹ́kùn o, ẹ̀yin ni tiwa o. Olódùmarè ọba ó mọ̀ bá wa ṣọ́ yín. Ẹ dákun ẹ wà fíjíláǹtì, gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ dé, gbogbo kọ̀rọ̀kọ́ndú àwọn igbó tó bá yẹ kẹ́ ẹ dé, ẹ débẹ̀ o. Olódùmarè ọba ò ní padà lẹ́yìn yín. Ẹ rántí pé n ta pè fún yín nu, ẹ̀yin la ṣọ́bodè wa o. Olódùmarè ọba ó mọ̀ fún yín ṣe. Ẹ̀yin agbófinró wa náà tẹ́ jẹ́ Yorùbá, ẹ mọ̀ pọ́run ń yabọ̀ ni, kì í sọ̀rọ̀ ẹnìkan o. Aya yín ń bẹ ńbẹ̀, ọkọ yín ń bẹ ńbẹ̀ o, àwọn ọmọ yín ń bẹ ńbẹ̀ o, ẹbí yín ń bẹ ńbẹ̀, ara yín ń bẹ ńbẹ̀ o. Àní wára wa tì láṣẹ Èdùmàrè. Adúpẹ́pẹ́ òkun. Mo dúpẹ́ o, mo dúpẹ́pẹ́ òkun. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ojú tó ń wò mí ò ní relédè yín o. Etí tẹ́ ṣe fi ń gbọ́ mi kò ní fàyà pẹ́gẹ́dẹ́ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ máa bá ń follow àwọn pages mi, ẹ sì subscribe sí YouTube channel mi àdìtú ọ̀rọ̀ TV náà ni. Ẹ̀yẹ méjèèjì àṣà wọn ò ní wá yín tì láṣẹ Èdùmàrè. Mo ń padà bọ̀.